Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم آمين. الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba ń pè èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba láàánú jùlọ ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú wa ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam nǹkan náà ni aṣíwájú gbogbo ẹ̀dá ẹni tí ó ṣíwájú wa tí gbogbo owó fi wà àlìjẹ́nnà bi kudratillah ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá àwọn sàábì ànábì tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún un nídìí iṣẹ́ tọ́lọ́run gbélé lọ́wọ́ àti gbogbo ẹni tó gba tọ́lọ́run ọba lódodo àmín. A kí n káàbọ̀ sórí ètò yìí ètò tí a ti ń dára wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. A dúpẹ́ fún Ọlọ́run pé ó tún fún wa ní àǹfààní láti wà pẹ̀lú yín lálẹ́ òní a sì kí ọmọ ìyá wa tó ń ṣe agbátẹrù ètò yìí àmọ́ Ọlọ́run náà sì rí Ọlọ́run ọba nínú àánú rẹ̀ gbogbo ohun tí ń fẹ́ lóore ni kó bá wa ṣe fún gbogbo ohun tọ́kàn rẹ̀ kọ̀ láburú Ọlọ́run bá lè jìnnà sí gbígbà àdúrà lọ́nàkọnà Ọlọ́run kó bá fi ṣe lọ́ṣọ̀ọ́. Lónìí tí a pàdé yìí a ní ká yẹ ọdún tuntun Islam tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tá a mọ̀ sí 1448 a ní ká yẹ̀ wò pé ọba tó tún mú wa dọdún ní ọpẹ́ náà ló tọ́ sí wa ká sì tún tẹ̀síwájú nípa àti máa hùwà rere ká sì máa ṣe dáadáa ká sì tẹ̀lé ìlànà Islam kó má sì pa ń gbọ́ nìkan àmúlò kọ́lọ́run ọba kó jẹ́ kó rọrùn fún wa láti ṣe. Àlejò wa pàtàkì tí a ní lálẹ́ òní tí wọ́n ṣàlàyé tí jẹ́ ọdún tuntun Islam bó ló sì bẹ̀rẹ̀ àti pé kí láǹfààní rẹ̀ fún wa àwọn náà ni ẹnjìníà wa Abdulyassar Rẹ̀mílẹ́kún. Assalamu alaikum wa rahmatullahi. Alaikum salam wa rahmatullahi wa barakatuhu. A kí wọn káàbọ̀ ọ̀kan ni wọ́n nínú ọ̀gá àgbà nínú àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kwara kan tó fúnjọba níwèé pé èyí táwọn ṣe tó ìgbà tí wọ́n fi fúnjọba níwèé wọ́n ti wà ní ipò general manager fún Kwara State Electricity Board ní ìpínlẹ̀ Kwara ń bí ọdún tí wọ́n ti kó náà nísìn ó sì díẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. Ọlọ́run jẹ́ kí wọ́n lo ààyè ìsinmi náà pẹ́ Àmín. torí èmi àtàwọn nísìn ìjọba ti ń fún wa lówó lọ́fẹ̀ẹ́ lórí pa ṣiṣẹ́ síjọba lọ́gbọ̀n ọdún àti márùn-ún ká tó kú Alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. èmi ti wọ ọdún 18 nísìn pé tí ń èkú wọ́n máa sanwó mi lọ ni Alhamdulillah. Ọlọ́run kó jẹ́ kẹ́yìn náà mọ̀ gbà á lọ bẹ́ẹ̀ Àmín. kẹ́ gbà á pẹ́jù gbà tẹ́ fẹ́ gbà á lọ Àmín. kó sì jẹ́ lórí àlàáfíà kó wá bá a dá àwọn ọmọ àtàwọn ọmọ 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 wa sí ká sìn wọ́n jìnnà kó sì gba gbọ́ ọ̀nà ìjọsìn wa lẹ́sìn fún wa. Àmín. Akramakallah n ta pè yín sí lónìí Naam. ó ní pé ọ̀rọ̀ ètò iná kọ́ bó tiẹ̀ sí pé ìtẹ́yìn mọ̀ ń parẹ́ jùlọ ọ̀rọ̀ tọlọ́run òun la pè yín sí lónìí. Àwọn àgbàlagbà kọ́ wa díẹ̀ kí wọ́n tó lọ. Masha Allah Àlùbáríkà àwọn náà ni à ń fi ń wí. là ń lò lọ́ọ̀jà jẹ́pẹ́. Àmín. Náà a ṣe ìbẹ̀rẹ̀ ọdún tuntun Islam jò ní ìta mọ̀ sí ìjìrá àwọn èèyàn wa ń gbọ́ ìjìrá àti mùsùlùmí àtẹ̀ntì èsè mùsùlùmí kí là ń pè ní ìjìrá bó ló ṣe bẹ̀rẹ̀ torí ó yẹ ká mọ̀ bó ṣe bẹ̀rẹ̀ níbi bẹ́ẹ̀ bá ti sọ̀tàn lẹ́ẹ̀tì máa mọ̀ pé àwọn ọ̀rọ̀ míì tẹ́ ẹ gbọ́ nípa nábì àbí ọ̀rọ̀ Islam sallallahu alaihi wasallam
ẹ ti mọ̀ pé eléyìí òun lòdodo eléyìí irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kí n jẹ́ yíra bò ló sì ṣe bẹ̀rẹ̀ anakumullah. سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك Alhamdulillah. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Dear presenter Now, and viewers generally, mo kí gbogbo wa ní kíkí Islam tí wọ́n ní a máa fi kíra wa bàbá tún délé àlìjánná. mashallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Àlùmọ̀ Mùsùlùmí, abára wa dúpẹ́ fọ́lọ́run Alhamdulillah. wípé kíkà ọjọ́ oṣù Ojú ọ̀run. ojú ọ̀run táwa Mùsùlùmí tá a máa kà. Ọlọ́run ní ká tún ka 1448 báyìí. Allahu akbar. Kọ́lọ́run kó já ṣe é pẹ́, Àmín. kọ́lọ́run kó já ṣe é jìnnà, Àmín ya kọ́lọ́run Allah. kó gbà lẹ́sìn fún wa. Àmín. Kíkà ọdún yìí ó bẹ̀rẹ̀ lásìkò Sayyidina Umar Allahu akbar. nígbà táwọn Mùsùlùmí ní àwọn kèfèrí àwọn Yahudi wọ́n ní bá ń ṣe ń ka ọjọ́ bí nǹkan bá ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa ó ní ó yẹ káwa náà ní bá ṣe máa kà tiwa ni wọ́n á jókòó wọ́n ṣèmọ̀ràn Kí ni ká fi so kí nǹkan? ni ká fi ṣòǹkà. Àwọn kan ní àyà Al-Qur'ani sì sọ̀kalẹ̀ fún wa wípé inna iddata shuhuri inda Allahi isna ashara 12 ló pé 12 làwọn tọ̀hún náà ka wọn á ní 12 náà di tiwa náà kódà nínú 12 tiwa àwọn 4 kan bẹ́ẹ̀ tọ́lọ́run pè fún wa ní oṣù abèèwọ̀ Allahu akbar. Muharram, Rajab, Zulqada, Zulhijja oṣù abèèwọ̀ lẹ́yìn wọn á ní tọ́ bóòlù láti wàá máa dá a mọ̀ àfi ká máa kà á wọn á foríkò wọn á ní kí ni ká fi ṣe bẹ̀rẹ̀ àwọn kan ní ẹja àfijọ́ tí Iqra sọ̀kalẹ̀ fún Ànábì ká ṣe bẹ̀rẹ̀ Ngbọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ Revelation Al-Qur'ani njọ́ àkọ́kọ́. àwọn kan ní ìjọ tí àwọn èèyàn lọ sí Abyssinia ni a fi bẹ̀rẹ̀ Wọ́n ṣe jíra tí wọ́n lọ́bẹ̀. ṣe jíra lọ àwọn kan sá kálukú mú mọ̀ràn wá èyí tó yẹ ọlọ́wọ́ wọlé jọ náà òun ní pé ìjọ tá Nabi Muhammad sallallahu alayhi wa sallam tó gbéra òun àtọ̀rẹ́ rẹ̀ Abubakar tí wọ́n kúrò ní Maka tí wọ́n lọ sí Madina òun náà ní kẹjá fi ṣe òǹkà. Kí ló fà á? Èyí tó wá fà á tí wọ́n fi gbéra ńjọ́ náà òun ni láti dáàbò bo ẹ̀sìn Islam tọ́lọ́run rán fi rán Nabi Muhammad sí gbogbo àgbáńlá ayé. Allahu akbar. Ní táwọn kèfèrí ń fẹ́ ni pé kọ́mọ̀tì ráyè jíṣẹ́. Al-Qur'ani wa ń júwe ẹ̀ fún ọ wa iz yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yaktuluka aw yakhrujuka wa yamkuruna Allaha wa yamkuru Allahu wallahu khairul makirin. Àwọn ń dìtẹ̀ wípé ẹja lè kú òǹlù ẹja pa ẹja lọ gbé jù sí sọnù síbì kan kọ́mọ̀tì ẹ̀rí náà rí wa mọ́. Ó wá fi di pé wọ́n wá bá ọ̀tẹ̀ dídì náà débi pé àwọn pa Ànábì wọ́n ti wá mọ́jọ́ Ọlọ́run wá sòfò fún Ànábì pé tọ́ àwa fún wọn láàyè báyìí kó jáde fún wọn kó ń lu fún wọn máa lọ bòmíì. Ọlọ́run tó fẹ́ kẹ́sì ìsìlámù ọ̀tẹ̀ ká. torí pé planning tọ́lọ́run ju tọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ àwọn ń dìtẹ̀ ni àmọ́ Ọlọ́run ń planning ìyàtọ̀ ń bẹ nínú méjèèjì o. Allahu akbar. planning tọ̀tá òun ni láti bà nǹkan jẹ́ planning tọ́lọ́run ni láti tún nǹkan ṣe ìyàtọ̀ bẹ̀ tó hàn pọ́nbélé nù. Ọlọ́run wa ni wa Nabi Muhammad sallallahu alaihi wa sallam ọ̀ya kúrò láàrin wọn kó tó wá dijọ́ náà ó ti fún Ànábì láǹfààní láti rí àwọn ará Mọ̀dínà tí wọ́n wá ń ṣòwò ní Mákà wọ́n wá ń túmọ̀ pé à ń gbúrò rẹ̀ pé ọgbẹ́sìn kan wá ọmọ bọ̀wádọ̀ abóyá bàbá jọ fẹ́ darapọ̀ àtúnrí ọgbóyè sí ju àwọn èèyàn rẹ̀ yìí lọ. Wọ́n ti ń dààmú rẹ̀ Mákà yìí. Wọ́n ti ń dààmú rẹ̀ yìí mọ̀ bọ̀ lọ́dọ̀ wa ìfàyàbalẹ̀ wà ń bẹ́ẹ̀. Allahu akbar. Ọlọ́run ní kí ìṣẹ̀lẹ̀ ńkọ́ wáyé ń bò wá wáyé Ọlọ́run fi yóò palẹ̀ mọ́ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ló fi wá lọ sí Mọ̀dínà. Lílọ Mọ̀dínà rẹ̀ ń wá kọ́là kọ́kọ́. Àwọn Mùsùlùmí kan ńgbà tí ara ni wọ́n tilẹ̀ fún mọ́ wọn Al-Qur'ani sì gbà wá láyè gbogbo wa ni pé bílẹ̀ bá fún mọ́ wa ń bì kan bí nira bá mú wa ń bì kan kó bẹ́ẹ̀ lọ bòmíì kó sá ti lọ bẹ̀ pẹ̀lú àníyàn pé òun gbé ẹ̀sìn rẹ̀ sá òun gbé ọmọlúàbí rẹ̀ sá ọ̀fẹ́ ọ̀bàjẹ́ òun dáàbòbò ẹ̀mí ara rẹ̀ ìṣípòpadà t'Ànábì ìṣípòpadà ńjọ́ náà ló dín táwa náà ń ṣe lé níwọ̀n là ń rántí rẹ̀ tá à ń fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ńgbà táwọn èèyàn rẹ̀ lọ Abyssinia tá a mọ̀ sí Ethiopia ní ìsìn ó fi kan sínú wọn ó fi so lórí ńgbà wọn dọ́hùn tán ìjọ́ kejì ìjọ́ kẹta làwọn ará Mákà bá lépa wọn
àwọn ẹrú wa tó sá wọn lọ́dọ̀ rẹ̀ yàn yín wọ́n sá wa wọ́n lọ bọ́ ọba Nàjáṣì. kèfèrí a máa pa bàbá ńláàárọ̀. kí ni wọ́n sá kẹ́ ẹrú ni wọ́n àwọn ẹrú wa ni wọ́n sá ni. tọ́ ọba Nàjáṣì bá ní ọ̀dà mo gbọ́ tiyín tẹ́ wí ẹ jẹ́ wọn ké sí wọn wá kí n gbọ́ tẹnu tiwọn náà. ni wọ́n bá ní ká lọ pé àwọn wá wọ́n pè wọ́n dé tọ ẹ gbọ́ lóòótọ́ ẹrú ni wọ́n lè sá wọ́n bá ní àwọn èso ẹrú o nílùú àwọn ọmọlábí làwọn àwọn èso ẹrú ẹnì kankan ẹrú Ọlọ́run làwọn. àmọ́ àwọn ọ̀sẹ̀ bọ̀ Ọlọ́run wo wọ́n ní Ọlọ́run kan ṣoṣo tó dá sánmọ̀ tó dá lẹ̀lẹ̀ tó dá odò tó dá pápá Ọlọ́run kan ṣoṣo. wọ́n sọ fún bíṣọ́ọ̀bù bẹ́ẹ̀. wọ́n sọ fún bíṣọ́ọ̀bù bẹ́ẹ̀ wọ́n sì ń gbọ́ wọn ó dẹtí sí wọn kán mọ nígbà wọn ń wí lọ ìkan náà ará mọ́kàbá ni sórí wọ́n bẹ̀rẹ̀ nu o wọ́n jẹ́ wọ́n sọ̀rọ̀ dúndùn o sórí bí wọ́n ti sọ̀rọ̀ burúkú nípa ànábì rẹ nu. ń gbọ́ ọ̀rọ̀ ó lẹ́sọ̀ ń pa ànábì wa o Ìsá náà bá tẹnubọ̀ ayé Al-Qur'ani tọ́lọ́run sọ̀kalẹ̀ nu Suratul Maryam náà bá ké ńgbà àwọn èké débì kan Nàjáṣì bá bú ẹkún pé ẹ̀yin ìwọ̀nyí ọmọ ìyá mi nìyí níta ànábì wa kọ́ wa náà bó ṣe rí gan nínú tírà tiwa náà lẹ́sọ̀ yìí Al-Masih ẹni tá a dá lọ́nà àrà ni Ruhullahi ni kíní ni lọ́nà bá tẹnubọ̀rọ̀ sẹ́rẹ́ yìí tẹ́ wá ẹ̀yin lalábòsí torí náà yìí ní jẹ́ kí wọ́n tẹ̀lé yín ń dáàbò bò wọ́n kí wọ́n fọkàn balẹ̀ sílùú mi wọ́n máa gbé bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà làwọn ará Mọ́kà wọn bá họra lọ kúrukùrú ńjọ́ náà nígbà tí wọ́n fẹ́ tí wọ́n rí ìyẹn là kọ́kọ́ jíjáde táwọn mùsùlùmí jáde ẹlẹ́ẹ̀kejì ní tá ànábì fúnra rẹ̀ náà jáde tó lóun lọ lù Táífù pé bóyá bóun bá sá lọ bẹ̀ ó sá débẹ̀ dé àwọn tọ̀hún lẹ̀ lóko lè kú òǹbẹ wọ́n dé ajá sí kò sí tí wọ́n fẹ́ẹ́ ṣe sí tán Ọlọ́run sá dóòlà rẹ̀ ó padà wálé kó tó wá di ti ìkànnì tó fi wá lọ sí Mọ̀dínà lílọ Mọ̀dínà wá ni wọ́n wá ń lò gẹ́gẹ́ bí òǹkà tá à ń fi ń ka ọdún hijira mùsùlùmí pàtàkì rẹ̀ wá ní wípé a fẹ́ káwa mùsùlùmí ká máa kájọ́ kaṣù tiwa náà lọ́nà ọ̀tọ̀ tí ó bá ẹ̀sìn wa mu nítorí àwọn ọjọ́ tó wà ń bẹ̀ tí wọ́n fẹ́ ká máa fi jọ́sìn bàbá máa kà á nírà àwọn ọjọ́ ni mọ̀ a sì fẹ́ ká mọ̀ ká lè máa tẹ̀lé lápẹẹrẹ àkọ́kọ́ Muharram bó ti bẹ̀rẹ̀ ni ìjọ àkọ́kọ́ tóṣù Muharram lé náà nù ni àwa kà méní méjì mẹ́ta mẹ́rin tá a bá kà dórí mẹ́sàn-án gẹ́gẹ́ bí táwọn àgbàlagbà tí wọ́n fi lé wa lọ́rùn wọ́n máa ń pè ní Tasua ìjọ tó bá tẹ̀lé wọ́n ń pè ní Ashura Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó wà Mọ̀dínà lórí àwọn Bani Israel tí wọ́n ń gbààwẹ̀ ni ẹ̀yin alul kitabi àwẹ̀ kílẹ̀ yìí ń gbà lẹ́nìí wọ́n ní àwọn ń fi rántí ìjọ tí Ọlọ́run la Ànábì Ìsá kúrò lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ kà má gbélébù ni tó gbé lọ sánmọ̀. Allahu Akbar. Kí Ànábì wa wí. Wàá mọ̀ yìí pé àwa gan la lẹ́tọ̀ọ́ sí Ànábì Ìsá jù yín lọ torí pọ́ mọ̀ ìyá tiwa ni àjọ gba Ọlọ́run tá a gbàgbọ́ lòun náà gbàgbọ́ àjọ gba iṣẹ́ ìjíṣẹ́ yìí látọ̀dọ̀ bìkan náà ní látọ̀dọ̀ Ọlọ́run tó ràn ló ràn wá náà pẹ̀lú ògo Ọlọ́run bá bá dẹ̀ mí kódà a wàá fìkan kún tiwa a fìjọ kẹsàn-án kún ìjọ kẹwàá tẹ̀yìn gbà yìí àwa náà mọ̀ gbà ló fi di súnà láti gbà náà làwọn mùsùlùmí fi ń gba Tásúà àti Àṣúrà eléyìí kèé wá ṣe pósà déédéé wáyé àwọn ìṣẹ̀lẹ̀ kan ti wáyé tọ́lọ́run fìmọ̀ rẹ̀ mọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí táwọn àgbàlagbà kọ́ anú hadisi rẹ̀ wọ́n lọ́jọ́ yìí náà ló coincide pẹ̀lú ọjọ́ tí Ọlọ́run ní kí Ànábì wa Adam aleyhi salatu wa salam kó sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé nígbà tó jáde látàlìjẹ́nà wọ́n ló coincide pẹ̀lú ọjọ́ tí Ọlọ́run la Sayyidina Ibrahim lọ́wọ́ Nàmúrúdù pẹ̀lú náà rẹ̀ tó dá tọ́lọ́run sọ náà di tútù fún un wọ́n ló tún coincide pẹ̀lú ọjọ́ tí Núhù tó sọ̀kalẹ̀ sórí òkè wọ́n ló tún coincide pẹ̀lú ọjọ́ tí Ọlọ́run la Ànábì Mùsá kúrò lọ́wọ́ Fíráúnà gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí tó coincide sọ́jọ́ náà ó jẹ́ àmọ̀ wípé bàbá máa kájọ́ kaṣù ní mọ́jọ́ wò lọ́jọ́ náà dépò tá a mọ̀ pé ìjọ́ wò ló yẹ ká gba Tásúà dépò tá a mọ̀ pé ìjọ́ wò ló yẹ ká gba àwẹ̀ Àṣúrà tá Ànábì sallallahu alaihi wasallam tó júwe fún wa bó o la ṣe fẹ́ mọ̀ ńgbà wo ni Ramadan ò bẹ̀rẹ̀ bàbá máa kà á bó o la ṣe fẹ́ mọ̀ ńgbà wo la lọ Àràfá tá a bá máa kà á ó wá dáa káwa mùsùlùmí ká mọ àwọn ọjọ́ yìí ká mọ pàtàkì wọn ká mọ kí ló kọ àwọn oṣù kọ̀ọ̀kan jẹ́ báwọn ọmọ wa ṣe mọ January February bẹ́ẹ̀ náà ló yẹ kí wọ́n mọ Muharram Safar Rabiul Awwal Rabiul Sani bẹ́ẹ̀ náà ló yẹ ká mọ̀ ẹ̀jẹ̀ àǹfààní tá à ń fi ń ṣe àyájọ́ ọjọ́ yìí
òun ni wípé ká lè fi hàn àwọn ọmọ wa káwọn náà fi hàn ọmọ káwọn má gbàgbé pé ìpìlẹ̀ ìkájọ́káṣu mùsùlùmí Muharram ló ti bẹ̀rẹ̀. ẹ ṣé púpọ̀. Ẹ̀yin olùtẹ́tí sí wa, a dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run ní kẹ́ wà níbi ètò wa tòní. Alhamdulillah. Ẹ̀kọ́ méjì ni mo fẹ́ kí a kọ́kọ́ ká tó tẹ̀síwájú. Ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé ìjírá ọ̀sẹ̀sẹ̀ máa wáyé. Àwọn jàmáà nábì wọ́n ṣe ìjírá lọ sí sallallahu alaihi wasallam, wọ́n ṣe ìjírá lọ sí Abyssinia tá a mọ̀ sí Ethiopia. N tó ṣẹlẹ̀ láàrin bíṣọ̀bù tó gba àwọn mùsùlùmí lálejò pẹ̀lú àwọn kèfèrí Mọ́kà tán lépa wọn wá pé ẹ má gbà wọ́n láyè, iná ẹ̀ lẹ ti gbọ́ nù tó ń sọ fún wa yẹn. Ọ̀pọ̀ ọgbà ló sì ń ṣẹlẹ̀ tírú nǹkan bẹ́ẹ̀ ti wáyé tí mùsùlùmí ti dáàbò bo àwọn ẹlẹ́sìn Kristi. Ní tí ọ̀pẹ́ púpọ̀ ọdún 3 sí 4 sẹ́yìn, nígbà táwọn tí wọ́n ń ṣe jàǹdùkú nílẹ̀ Àríwá tí wọ́n ń lépa àwọn Christians tí ń sábọ̀ láti ìlú wọn nígbà táwọn èèyàn àtáàkì wọn. Bàbá kan tó jẹ́ mùsùlùmí, ìmáàmù mọ́ṣáláṣí kan ní village kan ní Plateau State ni, òun ló gba àwọn Christian yìí lálejò. About 69 Christians ó sì kó wọn sínú ilé rẹ̀. Àwọn tí ń sì ń lépa wọn bọ̀, wọ́n bá ní ìmáàmù ni wọ́n ti lọ báyìí. Ìyẹn ni pé ó dáàbò rẹ̀ bò wọ́n. Ó fún wọn lóúnjẹ, ó ṣe dáadáa pẹ̀lú wọn, ọwọ́ ọ̀tá ò bá wọn. Irú tí ìmáàmù yìí ṣe iná ni Bishop Najash tó ṣe ní Ethiopia ní ọjọ́ kìíní àná tó fi dáàbò bo mùsùlùmí. Ẹ̀yin ẹlẹ́nu òdì tẹ́ ń ba àwọn Christian jẹ́ fún wa, àtẹ̀yin ẹlẹ́nu òdì tẹ́ ń bá àwọn mùsùlùmí jẹ́ fáwọn Christian, ara yín lẹ̀ ń ṣe. Iṣẹ́ tọ́lọ́run ọ̀ràn yín lẹ̀ ń jẹ́, ẹ sì fẹ́ fi da Nàìjíríà rú ni. Àti mùsùlùmí àti Christian ọmọ ìyájọ ni gbogbo wa torí ibì kan náà láti jáde. Ìgbàgbọ́ wa lọ́kàn yàtọ̀ díẹ̀ síra wọn. Ẹ wá lè sọ wá dọ̀tá ara wa torí pé kálukú bọ́lọ́run bá ṣe ní yóò rìn ìgbésí ayé rẹ̀, iná ni yóò rìn. So gbogbo ẹ̀yin Christian tẹ́ ẹ máa bú àwọn mùsùlùmí tẹ́ ẹ máa purọ́ mọ́ wọn, ntí Christianity kọ́ yín kẹ́ ń ṣe òun, yóò sínú Christianity. Gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ máa bú àwọn Christian, ara yín lẹ̀ ń ṣe ntí Islam kọ́ yín kẹ́ ń ṣe òun. Ṣé bí wọ́n sọ nínú Quran fún wa yìí pé oúnjẹ táwọn Christian bá ṣe a lè jẹ? Hillullah. Ṣé bí wọ́n sọ fún wa nínú Al-Quran pé a lè fẹ́ Christian lóbìnrin? Bó bá gba Islam ni, tí ó bá gba Islam, kásá ti rí pé àwọn ọmọ tó bí fún wa mùsùlùmí ni wọ́n. Bó bá gíw pẹ̀lú wa pé wọn ò ní bá wa ṣe Islam, la lè yọ̀dá rẹ̀ pé máa lọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní Islam ń ṣe lálàyé fún wa. Ẹ̀yin tẹ́ ń fi ọ̀rọ̀ ẹ̀sìn da Nàìjíríà rú, ara yín lẹ̀ ń ṣe. Ọ̀tá Ọlọ́run ní, ọ̀tá àwọn èèyàn sì ní, ọ̀tá orílẹ̀-èdè yìí sì ní. Kẹ́ ẹ lọ ṣe wọ̀ gbogbo rọ́tẹ̀ ń pa mọ́ ẹ̀sìn, pàápàá jùlọ ti Islam yìí, ó tiẹ̀ papọ̀ jù. Àṣírí yín tó tún jò ní nígbà tára àwọn tí wọ́n kidnap tó sọ pé àwọn tó kidnap àwọn wọn ò béèrè ṣẹ̀ríà, àwọn tó kidnap àwọn wọn ò béèrè owó, àwọn tó kidnap àwọn wọn ò fọ́ọ̀sì àwọn ṣe Islam. Ọ̀rọ̀ ẹ̀sìn ọtí ẹ̀ kan wọ́n, ntọ́kàn wọ́n ni pé àwọn olórí àwọn tí wọ́n mú kíjọba sọ wọ́n lẹ̀. Sáwọn kan ló tún lọ kóbìnrin yẹn náà kó sọ bẹ́ẹ̀. Ta ló mọ ibi tó wà? Tẹ́sí ti ń sọ òdodo ọ̀rọ̀. Ẹ yé máa purọ́ mẹ́sìn, kẹ́lẹ́sìn kínní máa purọ́ mẹ́lẹ́sìn kejì torí pé kò sínú ẹ̀sìn wa. Ìgbésí ayé Ànábì ní Mádínà tẹ́ ẹ bá tún tẹnu bọ eléyùn àti Júù àti Christian wọ́n mọ̀ yin Ànábì fún yín ni. Àwọn kan torí rẹ̀ gba Islam wípé ìwọ ló lórí ìlú, ìwọ tún ló lórí ẹ̀sìn. Níjọ́ kan ló pè wọ́n fún mítìn àtàwọn Júù àti Christian àtàwọn mùsùlùmí lórí àtúnṣe nú mọ́ṣáláṣí. Wọ́n ń ṣèyẹn lọ báyìí dé lọ́kàn bá wo aago nú àwọn ẹlẹ́sìn Kristi ọlásìkò táwọn ó ṣe ìjọsìn ti tó. Ànábì ní bolẹ̀ wá lọ ọlọ́run lọ ṣọ́ọ̀ṣì àwọn lọ ṣe ìjọsìn ọ̀nà. ẹgbẹ́ kan bẹ́ẹ̀ náà. A fún yín láyè ẹ pé ọlọ́run yín bẹ́ẹ̀ ṣe é pè ní mọ́ṣáláṣí yìí náà. Ànábì tí wọ́n ní kò fẹ́ Christianity nù. So ẹ dákun ntẹ ẹ bá mọ̀ ni kẹ́ ẹ sọ mọ́, ẹ má fi rọ́ tẹ ẹ̀sìn ká ẹ lè rọ́ náà lọ. Bẹ́ẹ̀ náà làwọn kan ní Ànábì gbé idà lọ́wọ́lọ́wọ́ ọ̀tún, ó gbé Kùránì lọ́wọ́lọ́wọ́ òsì, ó ní bẹ́ẹ̀ bá ti gba Islam òun ọ̀pá yín ni.
ànábì ń sá fún gbogbo ẹnikẹ́ni tó bá lè gbé mùsíbà wá báyẹn Bẹ́ẹ̀ni, ni bẹ́ẹ̀ni. ní bá sì gbé mùsíbà wá òun tún máa láyàn kúrò níbẹ̀ ni inshallah. kí lẹ̀kọ́ tí jíra tá a wá ń ṣe yìí tọkọ àtọ̀rẹ́ àgbọ́dọ̀ mọ̀. ìkànnú àwọn iṣẹ́ tí anabi sallallahu alaihi wasallam tó ṣe náà nígbà tó dé Madina al-ukhuwa bayna al-muhajirin wal ansar, náà ó ṣe àsopọ̀ tọlọ́mọ ìyá ẹ̀sìn láàrin àwọn tí wọ́n jọ wá láti Mẹ́kà tí wọ́n ṣípò padà wá sí Madina pẹ̀lú àwọn ará Madina tí wọ́n gbà wọ́n lálejò. Allah. ó wá ń so ará Madina kan yóò so pọ̀ mọ́ ará Mẹ́kà kan, ará Madina kan so tó ọmọ ìyá rẹ̀ rẹ̀ o ìrẹ́pọ̀ lè wà. ìrẹ́pọ̀ tó ń sá tó ṣe wàhálà lé lórí níjọ́ náà lọ́hùn sáwàlá wà túká sáwàlá wà sọ pé kò ṣiṣẹ́ mọ́. ìrẹ́pọ̀ yìí ṣe pàtàkì torí pé Ọlọ́run pèpè lọ síbi ìrẹ́pọ̀ fa aslihu bayna akhawaykum. kódà bó bá ṣe pé ìjà tiẹ̀ bá fẹ́ wáyé ẹ ṣàtúnṣe láàrin ara yín, ẹ má jẹ́ ọmọ ìyá, ẹ má bára yín jà. ní tí Islam dúró fún nù nínú àwọn iṣẹ́ tá Ànábì kọ́kọ́ ṣe nígbà tó dé Madina. nínú àwọn iṣẹ́ tó kọ́kọ́ ṣe nígbà tó dé Madina òun náà ni mọ́sálásí Madina tí wọ́n kọ́. èyí tí a fẹ́ kí n tó gbún mi lọ bẹ̀ ni wípé a kà á sí wípé ìjọba ló ní gbogbo ilẹ̀. a fẹ́ gbà pé àwọn kan lọ́lọ́run fi ṣe àrólé ń bẹ̀ kẹ́yìn ó tó dé. bẹ́ẹ̀ni tí wọ́n sì lè claim òun náà. tẹ́yìn bá wá fẹ́ lò ó ẹ mọ̀gbọ́n àrọ́gbọ́n àrékèrèkè tẹ́ ìgbàlẹ̀ nì lọ́wọ́ wọn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò ṣe bẹ́ẹ̀. tó ti bó ti jẹ́ pé òun ni aṣáájú mùsùlùmí, òun la ṣáájú ìlú níjọ́ náà tí gbogbo wọn gbà fún pé òun la ṣáájú a máa kó wa jẹ. òun ni executive administrator wọn jọ náà. àtẹnitọ́ jẹ́ mùsùlùmí àtẹnitọ́ jẹ́ mùsùlùmí abẹ́rẹ́ wọn wà. kálukú wa ń sáré pé Ànábì ọ̀dọ̀ mi ni ó dé sí, Ànábì ni ọ̀dọ̀ mi ni ẹ̀ mọ́ dààmú láàmú. Ọlọ́run mi tó rán mi ń ṣẹ́ ó ní òun ti fi ṣe ìtọ́sọ́nà fún ràkúnmí mi. ibi tó bá kúnlẹ̀ sí ibẹ̀ náà là á kọ́ mọ́sálásí sí. wọ́n bá sọ ràkúnmí lẹ̀. wọ́n bá débẹ̀ ràkúnmí bá dúró bá kúnlẹ̀ tọ̀ ẹ dákun àwọn wo ni wọ́n níyà yín. ó wá béèrè àwọn tí wọ́n ní ààyè ó wá fún wọn ní owó wọn pútọ̀ ẹgbà ara ilẹ̀ yìí lọ́dọ̀ yín ni o. akọ̀lé ìjọsìn sí mọ́sálásí láti lè máa jọ́sìn fọlọ́ ọ̀sánwó lẹ̀ ń jọ náà. ọ̀dà káwa náà tàtàrà báwọn kákẹ́kọ̀ọ́. Allahu Akbar. àìkàn gba dúkìá ń dúkìá. just like that. pé àwa ni ìjọba àwa lu agbára ìdáwọ́dù àbí baálẹ̀ kan kọ́ ni kọ́mọ lórí ilẹ̀ onílẹ̀ kò sínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa. èyí tí mo wá fẹ́ fi kún ọ ni pé gbogbo àwa mùsùlùmí ká gbìyànjú ká kọ́ àwọn ọmọ wa ní àwọn ìwọ ẹ̀sìn wa torí pé náà làwọn náà fi kalẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn. ìtànkítàn tí wọ́n ń pa nìyẹn mọ́ bá wọn pa á mọ́. títan ìsìláàmù ká kìí ṣe ìdá àtàkùránì lànàbì gbé lọ́wọ́ sallallahu alaihi wasallam. títan ìsìláàmù ká látara ìhùwàsí. ṣé ẹ rántí àyà tọ́lọ́run fi júwe ànàbì sallallahu alaihi wasallam wa innaka la'ala khuluqin azim. ìwà dáadáa ń làwọn ará Mọ̀dínà rí ni wọ́n fi gba ìsìláàmù. dájúdájú ó pegedé nínú ìwà rẹ̀ lẹ̀ ó pé sọ́dọ̀ rẹ̀. ìwà òun náà làwọn sàábé tí wọ́n wá jáde látijọ́ náà tí wọ́n ń káàkiri tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run káàkiri ìwà òun náà làwọn náà ń tẹ̀lé tí wọ́n ń hù làwọn ìlú tí wọ́n ń gba Islam ni wọ́n fi ń gba Islam. kìí ṣe pé wọ́n kàn ṣàdédé múra wọn mú ọkọ̀ wọn mọ́ ìdàkọ́ bàbá tiẹ̀ ní ọ̀dà ẹ mọ̀jà lọ jìnnà ká lọ tiwa ń tòsí yà yín ṣé bí jẹ́jẹ́ làwọn mùsùlùmí jòkó tí wọ́n ń ṣẹ̀sìn wọn tẹ́ ẹ lọ́ọ́ kógun wá tẹ nígbà náà ẹnìkan ẹ fẹ́ gbìjà rẹ̀ ẹ wá lé àwọn mùsùlùmí kúrò bí wọ́n wá. ṣé bàbá ni ẹ fẹ́ lé wọn kúrò sáwọn náà ní gbara wọn lẹ̀ wọ́n wá gbara wọn lẹ̀ wá ni wọ́n fi dá ṣe ìtàn ẹ̀sìn ká rárá kò sí ní tó jọ bẹ́ẹ̀ nínú Islam. a fẹ́ káwọn mùsùlùmí wa kí wọ́n gbọ́ lágbọ́yé wípé ìtànkítàn làwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ẹ sì lè rí inú ìwé àwọn kan fáwọn Zionist tí wọ́n bínú Islam láti ilẹ̀ tẹ́lẹ̀ náà àwọn ni wọ́n mọ̀ wí bẹ́ẹ̀ Ọlọ́run kó ṣamọ̀nà gbogbo wa. àmín ya Allah. ní àfikún tí àwọn ustazi wa ẹnjìnìà Rẹ̀mílẹ́kún tán sọ yìí gbogbo ẹni tẹ́ jẹ́ tíṣà fún ẹ̀kọ́ Islam àti Arabic ní gbogbo ilé ẹ̀kọ́ wa primary secondary tertiary ẹ jẹ́ ká máa kọ déètì méjèèjì fún àwọn akẹ́kọ̀ọ́ wa ẹ kọ́kọ́ kọ déètì Islam first Muharram 1448 ẹ wàá kọ Gregorian calendar ẹ kọ sísàlẹ̀ rẹ̀ tẹ́ ẹ bá ti jọ́ ọmọ wọn la ẹ lè pe ọmọ kankan bíi pé
Oṣù kí ni wo la wà yìí? déètì oṣù ojú ọ̀run lónìí yóò sọ fún yín ni bí wọ́n ṣe mọ January to December ẹ jẹ́ ká mọ Muharram to Zulhijjah náà bẹ́ẹ̀ kí a sì mú mẹ́kọ̀ọ́ wa lẹ́ẹ̀kan sí i àtúnfàsíkò ké sáwọn oníròyìn wa lórí rédíò lórí tẹlifíṣàn àtàwọn newspaper àwọn newspaper kan ti ń kọ this Islamic date together with the Gregorian date ẹ jẹ́ káwọn ilé rédíò wa náà tán bá ti open station àwọn kan náà ti bẹ̀rẹ̀ láwọn ilé rédíò kọ̀ọ̀kan àti tẹlifíṣàn ẹ jẹ́ kí gbogbo wa náà jọ máa ṣe káfí lè máa educate àwọn èèyàn public. a sì ké sí ẹ̀yin oníwàásí tó jẹ mọ́ pé ìfẹ́ ẹnu lẹ̀ fi ń ṣe wáàsí yín tẹ́ ń sọ pé àwa mùsùlùmí à ní ọdún ju méjì lọ ìpè bàbá ti ṣe Eidil Fitri tá a sì ṣe Eidil Kabir kò sọdún mọ́ ọdún ń bẹ a rántí ọjọ́ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a sì rántí ìwà tó fi kọ́ wa pé ká máa hù a sì rántí bó ṣe fi júwe Ọlọ́run fún wa tá a fi máa sin ọba náà ẹni ó gbèrú mẹ́sẹ̀gì wa fún wa tí ó tó jẹ́ ní àkọ́kọ́ tá a tẹ̀lé wọ àlìjánnà a máa rántí ọjọ́ tá a bí bẹ́ẹ̀ bá pè lọ́dún ọdún ni bí ìrántí ọjọ́ náà ni ọdún ni a sì máa rántí ìbẹ̀rẹ̀ ọdún ìsìláàmù tuntun first Muharram bá a bá ń ṣe léyìí bẹ́ẹ̀ bá pè ní bídíà àní dá yín lóhùn torí pé ọ̀pọ̀ ní tànàbí ò ṣe nígbésí ayé ẹ̀ tá à ń ṣe nísìn tá a sì kà kún ara ẹ̀ káwọn sìn. èèyàn ó fi sọ́kàn òun ni pé ọ̀rọ̀ tá ànábì Muhammad sallallahu alaihi wa sallam tí ǹjẹ́ fi ṣe wọ́n wá gbà wá sí fún wa kólẹ̀ tayọ́kẹ́ mọ́ innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa lórí ọ̀rọ̀ hijira iná làdàbí sallallahu alaihi wa sallam ló ti sọ láàfin mọ̀ pé gbogbo ń tá a bá fẹ́ ṣe kálá níyàn dáadáa pa fẹ́ fi jọ́sìn fọ́lọ́run ẹni ọba láníyàn dáadáa pé òun fẹ́ fi jọ́sìn fọ́lọ́run yóò gbẹ̀san pé torí tọ́lọ́run ló fi ṣe ẹni ọba láníyàn nǹkan míì náà ni ó rí bó sì wọ́ Ọlọ́run ó lè mọ́ rí nǹkan òun pẹ̀lú. ẹ fi iṣu tó bá wà controversial ẹ fi sílẹ̀ ọ̀pọ̀ mùsùlùmí àgbáyé ni wọ́n rántí pé ìbẹ̀rẹ̀ ọdún tuntun ni ọ̀pọ̀ mùsùlùmí àgbáyé ni wọ́n rántí ìgbà tá a bí ànábì wa Muhammad a máa ṣàdúrà fún ànábì a tún máa ṣàdúrà fúnra wa a tún máa tọrọ àlékún oore abẹ́ Ọlọ́run pé kọjá di ọdún 1448 Ọlọ́run sì ti gbà á àti dì í kó tún já lo bí 100 sí i àbójúpọ̀ jù ọkápá rẹ̀ adúpẹ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn tó ti lọ fún wa inú wa bàjẹ́ èdèrí Professor Abdulgani Ambali OON tó jẹ́ Vice Chancellor University of Ilorin tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn rẹ̀ ni wọ́n tó pọ̀ ọmọlúwàbí sàn-án mo fẹ́ má rí èèyàn tí mo ní bá ṣe tọ́ dáa tó Ọlọ́run bá ṣe wọ́n lẹ́ni àlìjẹ́nnà àwọn tá fi ilé Ọlọ́run má dààmú wọn àwọn tá a ṣẹ́kù já pẹ́ kó tó di pa á lọ́ọ́ bá wọn wá pa gbogbo wa pọ̀ lálìjẹ́nnà bá a ti fẹ́ nìyẹn Ọlọ́run mọ́sá ṣe bẹ́ẹ̀ fún wa àlejò wa lónìí ẹnjìnìà Abdulyasar Rẹ̀mílẹ́kún akéyìn púpọ̀ ẹ má bínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa pè yín láti lè máa jàǹfààní ìmọ̀tọ́lọ́run yọ̀ọ̀dá fún yín Ọlọ́run sì san ilé ẹ sì ṣe pẹ́ pẹ̀lú òkú Ọlọ́run ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Àmín. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.